sùn láíláí ni. Ọba mi alágbádá iná aláwọ̀ tẹ́lẹ̀ oòrùn mo kí ọ. Adùn èdè mo tún ti gbéra tán. Ìlú Ìbàdàn ni mo tún lọ jàre lọ́dọ̀ àpèkẹ́ tèmi. Ọmọ wọn nìbàdàn nílé Olúyọ̀lé owó mama Akram. Aya wọn nílọrin Àfọ̀njá. The cream behind Alao's beauty. Ọmọ Alájà Fatima màámi tó dúró re. Aláṣẹ àtolùdarí iléeṣẹ́ Ọpẹ́yẹmí Food Supplies. Màámi ó jèrè ọmọdọ́jú alẹ́ ni. Okú àṣeyẹ òní Ọpẹ́yẹmí mo kí ọ. Aya Alao. Aláṣẹ àtolùdarí iléeṣẹ́ B-Way Services Importer and Exporter. Aya bàbá olówó mo kí ọ kú oríire tọdún yìí. Ọdún ló fi mọ́ yin dún lóògùn ọlọ́run nínú owó àtàlàáfíà lẹ̀mí ó ti bọ́. Kò ní bọ́ lórí ìdùbúlẹ̀ àìsàn bẹ́ẹ̀ ni ò ní bọ́ nínú sàré nínú ìlera ni ó ti bọ́ ológun ọlọ́run. Àárín ìwọ àtàlà ò ní dàrú. Ẹ pẹ́ fúnra yín bí pápá ṣe ń pa ni. Gbogbo ń tó ń ṣe tí ń wà là o. Elédùà ò ní gbà lọ́wọ́ rẹ̀ ò ní ṣìwàwù. Obìnrin àjèjì ò ní ṣèyá fọ́mọ rẹ̀. Ayé ò ní lé ọkú oúnjẹ ẹrù rẹ̀ lógun ọlọ́run. Mo kí ọ jàre ọmọ wọn nìbàdàn nílé Olúyọ̀lé ọmọ àjòrò sùn fúnra ẹ̀. Ọmọ àjàgbéjà kára ń fi kára ń fọ́rin mu. Wọ́n ní jàná bàbá yìí fi ṣòro nílùú bàbá tó bí ń lọ́mọ. Àwọn la gbọ́ sásá ogun mọ́sà àwọn la gbọ́ yàyẹ ogun mọ́yà. Wọ́n ní ìran bàbá yìí bá ní ìṣọ̀rẹ́ ìmúnilọ sójú ogun. Ìbáwọn náà ná ja gbogbo aládùúgbò gbogbo lógun lọ́jọ́ sí. Ọpẹ́yẹmí wọ́n lómi aṣèjìrẹ́ lómi ẹ̀bùnmùbùwẹ̀ nílùú bàbá tí. Wọ́n sì lẹ́dẹ̀ kan ò lè wà kó mọ́ lárùn kan lára ń bíjà agbóró lárùn Ìbàdàn. Àpèkẹ́ jẹ́ àtúnjọ délé olówó orí rẹ̀ bàbá àwọn ọmọ rẹ̀ di ọ́ ní iyọ̀tì. Àwọn ọlọ́mọ wọn nílọrin Àfọ̀njá ẹnu dùjúyọ̀. Ọmọ akẹ́wùgbẹ́rú ọmọ aṣàdúrà gbọ́rẹ́. Àdúrà náà fi gbọ́rẹ́ nílé àwọn olówó orí tiẹ̀. Bẹ́ẹ̀ náà sì fi kálàmù dámọ́lẹ́kùn àríṣe kan dúpẹ́.